ẹ gbà wá a ti fẹ́ kú tán nílẹ̀ Iraq ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọ́n wà nínú ìhámọ́ lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ aṣerunlọ́ṣọ̀ọ́ iṣẹ́ olóúnjẹ àti iṣẹ́ télọ̀ làwa ṣe nílẹ̀ Iraq àmọ́ ẹrú ni wọ́n fi wá ṣe ọgbà bẹ́ẹ̀ ọ̀kan nínú ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún ọdún ayọ̀ Ẹniọlá Isaac àwọn àràbù ti nà ó wọ́n ti na ọmọbìnrin yìí apá rẹ̀ méjì wọ́n ti kan ọgbà bẹ́ẹ̀ ní gbajúgbajà ẹni ayé ń fẹ́ lójú òpó ìtàkùn Facebook Yinka TNT pariwo tọ̀tọ̀tọ̀ wọ́n fi ẹ̀sùn kan obìnrin kan tí a mọ̀ sí Uganda wọ́n ní ìyá Uganda ó kó wa lọ láti ilẹ̀ Nàìjíríà àmọ́ ẹrú ni wọ́n fi wá ṣe o nílẹ̀ Iraq ọgbà bẹ́ẹ̀ ní àwọn orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí abilékọ Àbíkẹ́bírí Erewa lábẹ́ ìdarí ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu láti gbé ọkọ̀ ojú òfurufú wá sílẹ̀ Iraq láti wá kó ọ̀pọ̀lọpọ̀ àwọn orílẹ̀-èdè Nàìjíríà táwọn ẹ́jẹ̀ǹtì bíi ìyá Uganda ti tà sílẹ̀ Iraq nígbà tó ń fojú hàn pé ọ̀pọ̀ náà àwọn orílẹ̀-èdè Nàìjíríà wọn ni wọ́n ti kú sílẹ̀ Iraq ṣùgbọ́n táwọn ará ilé wọn mọ̀ nílẹ̀ Nàìjíríà lórí ọ̀rọ̀ ọmọdé Nàìjíríà ni ọmọdé Nàìjíríà kan rèé o Ẹniọlá Sọ́nùbí ọmọ ọdún 12 ó ṣe àgbékalẹ̀ ẹ̀rọ tó lè yọ kòkòrò àìfojúrí kò nínú afẹ́fẹ́ ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà wọ́n wò pé ọlọ́pọlọ lọ́mọ yìí ọgbà bẹ́ẹ̀ ni wọ́n yọ̀ǹda mílíọ̀nù 11.5 dọ́là $11.5 million wọ́n yọ̀ǹda rẹ̀ fún iṣẹ́ àkànṣe tí ọmọbìnrin ọ̀hún ṣe láti mú kí ó tún tẹ̀ síwájú tá a bá ta a gbúdọ̀ tọ́ tá a bá tọ́ ó ṣeé ṣe kó dẹrọ onídìí ǹjẹ́ jẹ́ mọ̀ wípé àjọ ICPC wọ́n ṣe àwárí òbítíbitì owó ṣẹ̀kẹ̀ndúgbẹ̀ owó náírà tó tó bílíọ̀nù lọ́nà okòólélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta-ó-dín-mẹ́wàá náírà ìyún 610 billion naira gẹ́gẹ́ bí owó iṣẹ́ àkànṣe eléyìí tí ó wà lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ 22 ọ̀tọ̀ọ̀tọ̀ ọgbà bẹ́ẹ̀ àjọ ICPC ní kì í kúkú ṣe pé àwọn ń dọdẹ àwọn ìpínlẹ̀ àwọn o àmọ́ àwọn ń bá wọn fojú sí ni o láti pé ṣẹ̀kẹ̀ndúgbẹ̀ rọ̀gbọ̀ngbọ̀n ọ̀hún wọn ò darí rẹ̀ gba oko bòmíì lọ ibi tí orí bá àwọn akẹ́kọ̀ọ́ inú ọgbà ilé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ ìṣègùn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital Complex lọ báyìí ni ò tí mọ́ o nígbà tó fojú hàn pé àwọn olùkọ́ wọn tí wọ́n wà nígbọnú ìtọ́jú eyín àti iṣẹ́ abẹ́rẹ́ wọ́n ti daṣẹ́ sílẹ̀ ọgbà bẹ́ẹ̀ ni àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún wọ́n nagun tò sí àwọn adarí ilé ẹ̀kọ́ wípé kí wọ́n dá sí o nígbàtí àwọn olùkọ́ fi ẹ̀sùn kan ìjọba àti àwọn adarí ilé ẹ̀kọ́ wípé wọ́n pa àwọn tìṣẹ́gbẹ́ kan àti pé ọ̀nà tí wọ́n ń gbà láti yan adarí gíwá ilé ẹ̀kọ́ ọ̀hún kò tí àwọn lọ́rùn èyí ni kọ́kọ́ tá a kó wá láàárọ̀ tòní nínú ìròyìn wa èyí kókó oníròyìn fún ti tòní ẹ̀jẹ̀ mọ̀ mú wá lọ́kànjọ̀kan. ènìyàn yẹn ń fẹ́ lórí àwọn ojú òpó ìtàkùn abánidọ́rẹ̀ẹ́ gbogbo ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Yinka TNT ti ṣetán báyìí o láti wọ́de alájà kan ẹni tí ó kó àwọn bílẹ̀ Nàìjíríà lọ sí ilẹ̀ Iraq láti lọ ṣiṣẹ́ ṣùgbọ́n tó jẹ́ pé wọ́n fi wọ́n ṣọ́fà wọ́n sì tún ṣe ẹrú ni nígbà tí wọ́n dé ilẹ̀ Iraq Yinka TNT ti ṣetán báyìí o láti wọ̀ yájà pẹ̀lú obìnrin ọ̀hún àti àwọn òṣìṣẹ́ tó kù tí àwọn náà ti ń fi ọmọ orílẹ̀ Nàìjíríà ṣọwọ́ tàbí ṣọfà sí òkè òkun láti lọ rèé fi wọn ṣiṣẹ́ ṣáájú rọ̀gọ̀rọ̀ bíbí ilẹ̀ Nàìjíríà ọ̀hún èyí tí obìnrin orílẹ̀-iṣẹ́ ètò ìrìnnà sílẹ̀ Iraq ọ̀hún tó kó lọ sílẹ̀ Iraq ti fi ẹ̀sùn kàn wípé ọ̀tọ̀ níṣẹ́ táwọn kalẹ̀ béèrè fún láti ṣe lókè òkun ṣùgbọ́n tó jẹ́ pé ọmọ ọ̀dọ̀ ń làwọn ń ṣe nílẹ̀ Iraq àti pé ẹrú tàbí ìwọ̀fà ní àwọn àràbù ń ṣe nílẹ̀ Iraq láwọn tó jẹ́ pé iṣẹ́ aṣerunlóge àti iṣẹ́ télọ̀ iṣẹ́ oúnjẹ dídá làwọn fẹ́ lọ ṣe nílẹ̀ Iraq àwọn tó jẹ́ pé àwọn ti di ẹni tí wọ́n fi ṣọfà sí orílẹ̀-èdè náà báyìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní kò dín ní 600 àwọn ọmọ bíbí ilẹ̀ Nàìjíríà tí wọ́n wà nínú ìhámọ́ lọ́wọ́ nílẹ̀ Iraq báyìí nígbàtí tọ́pọ̀ sì ti pàdánù ẹ̀mí wọn sọ́wọ́ àwọn àràbù nítorí ìlòkulò tí wọ́n ń lò wọ́n bí omi odò gẹ́gẹ́ bí wọ́n ṣe wí
àwọn bílẹ̀ Nàìjíríà tí wọ́n fi ṣọfà sílẹ̀ Iraq wọ́n ní nínà kò tó wíwọ́ pípurọ́ mọ́ni takoni àìsí ìtọ́jú tó péye ebi àpáfà àti onírú ìyà ló ń jẹ àwọn àti pé ọ̀rọ̀ àwọn kò yàtọ̀ sí wọ̀fà àdáwọ́jọ́ra ní ilẹ̀ Iraq pẹ̀lú àlàyé pé títẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn lójúmọ́lẹ̀ àwọn táwọn jọ ń bílẹ̀ Nàìjíríà ní ilẹ̀ Iraq kò ní ìtumọ̀ kankan dàbí alára sí àwọn àràbù ọ̀hún torí pé àwọn tó kó àwọn lọ èyí àwọn ẹ́jẹ̀ǹtì tó kó àwọn lọ láti ilẹ̀ Nàìjíríà ń ṣe ni wọ́n ta àwọn àti pé ń ṣe ni wọ́n fi wọ́n ṣọfà fáwọn àràbù táwọn àràbù sì ń lo àwọn ní ìlòkulò bí omi òjò ọ̀pọ̀ àwọn bíbí ilẹ̀ yìí tí màmá kan èyí obìnrin kan tí a mọ̀ sí alájà tí ó fi wọ́n ṣọwọ́ sí òkè òkun tí obìnrin ọ̀hún tó ṣèwé ètò ìrìnnà fún wọn lọ sí ilẹ̀ Iraq tí wọ́n pè sórí ètò ọ̀hún èyí ètò obìnrin kan tí a mọ̀ sí Yinka TNT tí ṣe gbajúgbajà ẹni ayé ń fẹ́ lójú òpó ìtàkùn ayélujára àwọn ọmọ tí wọ́n pè ọ̀hún láti Iraq wọ́n fi àbọ̀ jẹ́ pé ilé ayé ti sú àwọn o ní ilẹ̀ Iraq torí pé àwọn tó kó àwọn lọ sí orílẹ̀-èdè ọ̀hún wọ́n ti ta àwọn wọ́n sì ti gbowó orí àwọn léyìí tó mú kí àwọn òyìnbó ọ̀hún fi àwọn ṣe ẹrú tí ìyà sì ń jẹ àwọn gẹ́gẹ́ bí wọ́n ṣe wí wọ́n ní ọ̀pọ̀ àwọn ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn sí ilẹ̀ Iraq ṣùgbọ́n táwọn òbí ò mọ̀ nílẹ̀ Nàìjíríà wípé ọmọ ti kú nílẹ̀ Iraq ṣùgbọ́n ìyá ò mọ̀ lórílẹ̀ Nàìjíríà wàṣẹ o wọ́n ti wá ra wẹ́ẹ̀bẹ̀ sí ètò ìjọba ààrẹ Aṣíwájú Bọ́lá Tinubu ní pàápàá jùlọ láti pàṣẹ abilékọ Àbíkẹ́ Dábírí-Ẹrẹwà láti dóòlà ẹ̀mí àwọn torí pé fún ọmọ orílẹ̀ Nàìjíríà tí wọ́n tó 500 níye láti wà nínú ìhámọ́ kì í ṣe ohun tó bójúmu tó àti pé ọjọ́ ọ̀la àwọn gan àwọn ò lè padà sọ nǹkan tó ṣẹlẹ̀ sáwọn ní ilẹ̀ Iraq. ọmọ bíbí orílẹ̀-èdè Nàìjíríà kan rèé o ọmọ ọdún 12 ni Ẹniọlá Ṣókùnbí ọ̀dọ́mọdé ọlọ́pọlọ pípé tí àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ya àgbàbí ẹnu hà lára ọmọ bíbí ilẹ̀ Nàìjíríà náà ẹni tó ní lọ́kàn láti di ààrẹ ilẹ̀ Amẹ́ríkà lọ́jọ́ iwájú Ẹniọlá Ṣókùnbí yìí àti àwọn ẹ̀kọ́ rẹ̀ tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ onímọ̀ iṣẹ́ ẹ̀rọ àti sáyẹ́ǹsì wọ́n ṣe àgbékalẹ̀ ẹ̀rọ aṣẹ́ kan o èyí tó ní agbára láti ṣe àwọn kòkòrò àìfojúrí kúrò nínú afẹ́fẹ́ wàyí o ṣé bí ògùn ẹni bá dáre lójú àfi gbarigbáyà ní nídìí ìgbésẹ̀ ọmọbìnrin ọmọbílẹ̀ Nàìjíríà ọ̀hún ẹni tí ó tún wà gẹ́gẹ́ bí ọmọlédè Amẹ́ríkà ló mú káwọn aláṣẹ ilẹ̀ Amẹ́ríkà kí wọ́n fi Ẹniọlá Ṣókùnbí ṣọwọ́ o sí iléeṣẹ́ tó ń mójútó ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú àyíká àti àyíjà láti lọ dán irinṣẹ́ aṣẹ́ tó ṣe náà wò bóyá lóòótọ́ ni ó lè dá onírúurú kòkòrò àìfojúrí dúró gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé àwọn aláṣẹ ilẹ̀ Amẹ́ríkà ti wá fọwọ́ sí mílíọ̀nù 11.5 dọ́là $11.5 million láti fi ṣe agbátẹrù iṣẹ́ ìwádìí àti iṣẹ́ ìrìnjẹ Ẹniọlá Ṣókùnbí àti àwọn ẹ̀kọ́ rẹ̀ lórí ẹ̀rọ tó lè ṣẹ́ kòkòrò àìfojúrí kúrò bíi ti COVID-19 nínú afẹ́fẹ́ ẹ ó rántí pé kòkòrò COVID-19 ló pa ó lé ní mílíọ̀nù 6 àwọn ènìyàn lágbàáyé nígbà tó wà ní àkọsílẹ̀ pé àwọn ọmọ bíi ilẹ̀ Amẹ́ríkà tí kòkòrò ẹlẹ́tẹ̀ COVID-19 rán sọ́run àpàpàǹdodo ọ̀hún ni wọ́n lé ní mílíọ̀nù kan ènìyàn. èèmọ̀ rèé o owóṣẹ́ àkànṣe agbègbè àjọ ICP ṣàwárí bílíọ̀nù lọ́nà 11,610 náírà 610 billion naira nípínlẹ̀ 22 ọ̀tọ̀ọ̀tọ̀ nílẹ̀ Nàìjíríà. àjọ ICPC ní kì í ṣe pé àwọn fẹjúmọ́ àwọn ìpínlẹ̀ ọ̀hún o ṣùgbọ́n bí kò ṣe káwọn gbógun tó wọn torí pé owó ọ̀hún èyí tí ṣe ṣẹ̀kẹ̀dúgbẹ̀ owó rọ̀gbọ̀ngbọ̀ ọ̀hún kò yẹ kó wọgbó wa tù àmọ́ bí ò ṣe kí àwọn ìpínlẹ̀ 22 ọ̀hún kí wọ́n lò ó lórí iṣẹ́ àkànṣe tí ìjọba ya owó náà sọ́tọ̀ fún gẹ́gẹ́ bí agbọ̀rọ̀sọ àjọ ICPC Dẹ́mọ́lá Bákàrẹ̀ ti ṣe wí ó jẹ́ kó di mímọ̀ wípé iṣẹ́ àkànṣe tó tó 500 èèyàn 1,500 projects ń làwọn ṣàwárí o wípé ó ń lọ lọ́wọ́ yíká kọ̀rọ̀kọ́ndù ilẹ̀ Nàìjíríà èyí tó sì jẹ́ iṣẹ́ àkànṣe
tí àpapọ̀ owó rẹ̀ tó tó bílíọ̀nù lọ́nà okòólélẹ́gbẹ̀ta ó dín mẹ́wàá 610 billion naira. wàyí o gẹ́gẹ́ bí àjọ Independent Corrupt Practices and Other Related Offences Commission ti ṣe wí àwọn ìpínlẹ̀ tọ́rọ̀ ṣe àkànṣe ọ̀hún kan gbọ̀ngbọ̀n tí àjọ ọ̀hún sì ti bẹ̀rẹ̀ sí ní mójútó láti rí àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Ọ̀ṣun, ìpínlẹ̀ Oǹdó, ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Lagos, Akwa Ibom, Rivers, Cross River, ìpínlẹ̀ Delta, ìpínlẹ̀ Imo, Abia, Enugu àtàwọn míì nínú èyí tí a tún ti rí ìpínlẹ̀ Niger, ìpínlẹ̀ Kogi, olúlẹ̀wà Abuja, Kebbi, Kano, Kaduna, Jigawa, Bauchi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí ọ̀rọ̀ ọ̀hún kò yọ ìpínlẹ̀ Gombe àti ìpínlẹ̀ Borno sílẹ̀. ẹgbẹ́ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó nígbọnú ìtọ́jú eyín àti wọ́n ṣe o kí wọ́n sọ ìrìn àjò àwọn akẹ́kọ̀ọ́ abẹ́ wọn di ti ìrìn àjò ọmọ bíbí ilẹ̀ Israeli nínú aginjù lọ́gbà ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀. ohun tí lè ṣe Yorùbá Gidi tí fìrí gbámú ni wípé ẹgbẹ́ àwọn onímọ̀ ìṣègùn òyìnbó ọ̀hún èyí tí a tún mọ̀ wọ́n sí Medical and Dental Consultants Association nínú ọgbà ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University Teaching Hospital Complex èyí tí ó takùn mọ́lẹ̀ sí ìlú Ifẹ̀ ti fi léde báyìí ò wípé àwọn ti bẹ̀rẹ̀ sí ní gẹ̀fìlẹ̀ máwọn bẹ̀ sí iṣẹ́ nígbà tí àwọn darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ àwọn tó kù níbàámu pẹ̀lú bí àwọn adarí àwọn ti ṣe pè fún pé káwọ́ gùn lé ìyanṣẹ́lódì náà. ṣáájú nẹgbẹ́ ọ̀hún ti kọ́kọ́ fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ 21 days láti fi yí ìpinnu wọn padà lórí àwọn ìgbésẹ̀ kan eléyìí tí kò bá dé fún àwọn ẹgbẹ́ ọ̀hún nígbà tí wọ́n fi ẹ̀sùn kan àwọn aláṣẹ wípé wọ́n dẹ́yẹ sí àwọn táwọn jẹ́ onímọ̀ ìṣègùn òyìnbó nígbọnú ìtọ́jú eyín àti iṣẹ́ abẹ́rẹ́ lábẹ́ àbúrọ̀dẹ ẹgbẹ́ wọn tó fi mọ́ ọ̀nà tí wọ́n ń gbà láti yan gíwá adarí ilé ẹ̀kọ́ fásitì náà ìyún Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Yunifásitì nílùú Ilé-Ifẹ̀. wàyí o ìbéèrè tó ń tawọ́ tasẹ̀ lọ́kàn ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ ìṣègùn òyìnbó nígbọnú ìtọ́jú eyín àti iṣẹ́ abẹ́rẹ́ ni pé ọjọ́ wo gan ní pàtó ni àwọn olùkọ́ ọ̀hún yóò padà sí ẹnu iṣẹ́ nígbà tí ó ti ń fojú hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ onímọ̀ ìṣègùn òyìnbó tó ń jẹ́ ti ìtọ́jú eyín ọ̀hún ni wọ́n ti ń di arúgbó lọ sí inú ọgbà náà láì mọ ọjọ́ ní pàtó tí wọ́n kẹ́kọ̀ọ́ jáde nígbà tó sì tún fojú hàn wípé díẹ̀ lára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún sì ní igbó ilé tí wọ́n sàn èyí pé wọ́n tún àwọn ìdánwò wọn kan ṣe. ní báyìí o àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n ń ṣe bí ẹni ra wẹ́bẹ̀ sí ìjọba àpapọ̀ àti àwọn adarí ilé ẹ̀kọ́ náà láti gbé ìgbésẹ̀ tó lè mú kí àwọn olùkọ́ wọn padà kírìn àjò wọn èyí tó yẹ kí wọ́n rìn láàrin ọdún 5 kó wọ́n bá di ọdún 10 tàbí jù bẹ́ẹ̀ lọ. tó ẹ̀yin ará alẹ́ níbi ni a ti mọ̀ dáńdúró lórí ètò yín ètò wa kókó olúwé ìròyìn fún ti tòní. orúkọ olóòtú ètò yìí Ọlákúnlé Fásùgbà, orúkọ tèmi ni Anthony Adéwálé Adégbáyé. fún àlàyé tàbí ìbéèrè láti wo àwọn iṣẹ́ wa síwájú sí ẹ kàn sí ojú òpó ìtàkùn Yorùbá Gidi TV láti lọ wo onírúurú àwọn iṣẹ́ àkànṣe tí a ti fi síbẹ̀. títí gbà míì tá ò tún wọn pàdé èmi Anthony Adéwálé Adégbáyé dágbére fún pé ká tó fi rẹ pàdé láṣẹ Ọlọ́run. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wo ìkànnì yìí. bàbá aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan bàbá aládò gbogbo gànàgànà ara àṣòro àṣìbalẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí bàbá aládò fúnra ẹ̀ kún ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ bàbá aládò fúnra ẹ̀ ó ti dé láti abúlé aládò ìlú olórí méje ní ìlú ìbàrìbà. ó ṣe pàtàkì kó o tètè kàn sí bàbá aládò. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara. pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba. lego herbal mixture àti osconto capsule. èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. ẹ máa pe bàbá aládò 080 28 12 1088.